la fẹ́ gbọ́. Bó ṣe lọ gbé platform ọkọ mi tó wá ní pé kọ́ọ̀ṣì ní pé ilé ayé ti gbẹ̀gẹ́ láì gbé kan pé bíbá ìjẹ́ ilé aláàbò bó ṣe wá ṣì lọ́wọ́ àwọn òtí ẹ̀mọ́ bí ákúrà ni wọ́n fi pè mọ́ pè ní tọ́ì wọ́n fi ẹ̀ pè ní tani gbogbo ẹ̀bí mi kan ló gbé placenta wá wọ́n ti lọ lẹ́sítàǹtì tí wọ́n ti bọ̀ làwọn ti lọ wọ́n mi wá pé mọ́ mi ẹ̀ pé kílétọ̀ fi ṣe é bàbá yìí wọ́n wá ní ìka mi àmọ́ tó wá lọ pé ẹni tó ní bíbá yìí wa dájú ẹ̀ ló wá ní pé káwọn ṣì bọ́ sórí pọ́ọ̀sì nínú wọ́n ṣe wá ṣe gba ìsìn wá ní pé ọ̀ràn ni. ẹ má bínú jàre ok ẹ má yẹ kí n lọ́n tí ó wá possible sharing from now henceforth ẹ try kẹ rest and again tẹ bá lè ṣe bá ṣe lè ṣe reduce àwọn èrò yìí because ọmọ yẹn fún ara ẹ need rest nǹkan tẹ́mi máa sọ fún yín ni pé èmi máa gba nọ́mbà yín àbí kẹ́pẹ́ nọ́mbà yín sìn fún ara yín yẹ kó fún àwọn pé nọ́mbà wọn àwọn ẹlòmíín lè pè yín lórí fóònù kó fẹ́ bá yín sọ̀rọ̀ wọ́n lè wò pé àwọn fẹ́ wá wò yín wọ́n lè wò pé àwọn fẹ́ wá check lóòótọ́ bóyá irọ́ ni àbí òótọ́ ni sọ̀rọ̀ mi yẹ yín sìn ẹ jọ ẹ pè nọ́mbà yín anybody lè fẹ́ pè yín láti fún yín kankan àbí kó pè yín láti check on you ẹ pè nọ́mbà yín fún wọn jọ 090 ẹjọ phone number ẹjọ na phone number àti ṣetán àkọ́fẹ́ kọ́ fún wa phone number ni ẹjọ 090 ẹjọ ẹni sùúrù ẹjọ torí Ọlọ́run ẹjọ torí Ọlọ́run 090 11 68 99 07. The number is 090 11 68 99 07. You can call the woman directly, ask her any question. If you want to come and confirm with your eyes, please. Oh, only give her give number here out. I understand, but because of people who have been doubting what I'm saying since, for easy, kí wọ́n máa fi kùnrin àná Ọlọ́run kí wọ́n máa fi parọ́. Ẹ wò wẹ́n jẹ́ sọ pé irọ́ ni wípé ọmọ tó ń kún àwọn àṣàyè pé irọ́ ni òun rèé o tó tọ́ ni o àkúrọ̀ o tó tọ́ ni o wọ́n ní kọ́ fún lówó o òun rèé o ọmọ tó ń kún àwọn àṣàyè òun rèé o àṣàlẹ̀ ọmọ tó ń kún àwọn àṣàyè o wọ́n ọ̀dẹ́ka wọlé. Ọmọ tó ń kún àwọn iṣẹ́ ti ń gbé upload video like so àti tọmọ yìí gbogbo ilé yìí. Ànílẹ̀ fídíò tí ní òṣè mọ́ àṣẹlẹ̀. Ṣé ìwúra gidi? Ṣé ìwúra gidi? Aláìgbọ́ tí kò ṣe fún ilé mi. Ayé òní mò kú ẹ lágbára Ọlọ́run. Yéèdà yàbọ̀ ní lẹ́gbà wọn yàbọ̀ lọ́kùnrin àwọn òbí. Ẹni sùúrù mẹ́ta ní kí wọ́n fi ìdíje lọ. Kábíyèsí Ọlọ́run. Kábíyèsí Ọlọ́run.